àṣẹ àgbà òní wà nílùú kílùú bàjẹ́ o. eléyìí ni ìwà ojútùú tí àwọ̀ tí ọ̀rọ̀ wà sí kò bá dálẹ̀ láàrin àfà àti àwọn apá kan nínú àwọn oníṣẹ̀ṣe. gẹ́gẹ́ bí awuyewuye tó bẹ́ẹ̀lẹ̀ lórí ẹ̀rọ ayélujára àti ìtàkùn ọ̀rọ̀ síra ni èyí tí ó bẹ̀rẹ̀ sí ní wáyé látara ọ̀rọ̀ ọlọ́run kan èyí tó jáde ní kòpẹ́kòpẹ́ yìí. ṣùgbọ́n kí ló má bàa dàrú òun náà ló mú alága ìjọba àbílẹ̀ tìlú ìsàkété Alẹ́sìsì Oníyògùn Ìṣọ̀lá ṣe pé ìpàdé àwọn àgbààgbà nílùú ìsàkété. níbẹ̀ láti rí ìgbìmọ̀ àgbà tá a pè ní Haut Conseil des Sages tí bàbá wa Joseph Bámigbádé ń ṣe olùdarí ẹ̀ pẹ̀lú àwọn àsọmọgbé wọn gẹ́gẹ́ bí bàbá wa Ajíbọ́lá Hassani, bàbá wa Abdulrozak Ewenjesuen pẹ̀lú àwọn mọ̀yànmọ̀yàn nínú ìgbìmọ̀ Haut Conseil des Sages. bákan náà ní ìgbìmọ̀ tí ń darí ẹ̀sìn mùsùlùmí nílùú ìsàkété lábẹ́ àṣẹ bàbá wa Musa Zubairu Ọlágbẹ̀yìndé, bàbá wa oníbàtà bídórí bàbá wa Alhaj Abdulrasheed Ọlásìnbọ̀ bàbá fi kárí àwọn àgbà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí. ó pẹ́ jù aago 7:30 àárọ̀ ní ọjọ́ ajé 20 nínú oṣù kẹrin ọdún tí a wà nú ẹ̀ yìí lẹ́sìn àwọn àgbààgbà ẹ̀sìn àti àgbàlú náà ti pé o sí ojúlé iṣẹ́ alága ìjọba àbílẹ̀. lẹ́yìn náà ló mú kí wọ́n jọ kí àsíá orílẹ̀-èdè Benin kí wọ́n tó gba yàrá àgbàlejò tí ojúlé iṣẹ́ alága ìjọba àbílẹ̀ lọ. kókó tí ìpàdé pàtàkì tó mú àwọn àgbààgbà tìlú Ìsàkété jókòó ìdálé lórí ni wípé a gbọ́dọ̀ fìlú lẹ̀ o kí ìlú sì dàrú mọ́ wa lórí. àti ẹni tó sọ tiẹ̀ gba ọ̀nà tó tọ́ àti ẹni tó sọ tiẹ̀ náà gba ọ̀nà tí ò dáa. gbogbo ẹ̀ àparí ẹ̀ náà ni ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ọ̀tún àtòsí. torí bàbá wa Musa Zubairu Ọlágbẹ̀yìndé ìmáàmù àgbà tìlú Ìsàkété nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ wípé ta ni oníṣẹ̀ṣe ta ni mùsùlùmí tí ìbá ṣe wípé ẹ̀jẹ̀ ọmọ ìyá kan náà ó wà láàrin wa. bákan náà ní bàbá wa Musa Zubairu Ọlágbẹ̀yìndé tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé ohun tó máa sòlúpọ̀ òun ni kí gbogbo wájà fún un yàtọ̀ sí ọ̀rọ̀ kékeré kan tí ó mú ìlú pín yẹlẹyẹlẹ. bàbá wa Kọ́lé Luke níjòun kólé àwọn náà ò ṣaláì má sọ̀rọ̀ nípa ìjókòó pàtàkì yìí tó wáyé wípé ẹ̀bẹ̀ ní àwọn bẹ ọ̀tún àtòsí kó má sí awuyewuye àti gbọ́n mi sí omi ò tó. níjókòó bàbá wa Joseph Bámigbádé òun ni wípé a ti jókòó lórí ọ̀rọ̀ yìí o a sì ti parí ẹ̀. èrùn ti tán lára ikúkú ọ̀rọ̀ yìí ó yẹ kí gbogbo wa ríra wa gẹ́gẹ́ bí nǹkan kan náà tí a sì gbọ́dọ̀ jà láàrin ara wa. Rẹ̀líwà Àkàndá Olúwarìn lóye wà láyé yìí o. kò ṣaláì má fi sọ́tún tó fi sósì lórí àwọn ọ̀rọ̀ tó lè mú wa dúró ṣinṣin tá a sì ní gbà kí ẹnìkan kó kí igi bọnú ìbáṣepọ̀ àwa ọmọ bíbí ìlú Ìsàkété o. pẹ̀lú wípé gbogbo àwa tá a wà nílùú Ìsàkété ẹ̀yà kan náà ni wá. nǹkan kan ò sì gbọ́dọ̀ yà wá. ní ọ̀rọ̀ tí Oníyògùn Alẹ́sìsì sọ níbi ìpàdé pẹ̀lú àwọn àgbààgbà yìí ibẹ̀ náà ló ti ṣe lálàyé wípé bí òun ṣe lérò ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n ohun tó ń gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà àti àwọn ìgbìmọ̀ aláàfáà jẹ́ kóun mọ̀ wípé àṣé kò sí aṣọ kan tó ti fàya nínú aṣọ tó jẹ́ ti ìbálòpọ̀ ara wa àti ìjọgbépọ̀ wa nílùú Ìsàkété. lórí eléyìí ni wọ́n dìde sí níbi ìpàdé pàtàkì náà kó tó di pé aṣojú kọ̀ròyìn wa súnmọ́ bàbá wa Alhaj Abdulrahman Shehu Albayan Oníbàtà lẹ́nu aṣojú kọ̀ròyìn wa. ọmọ ìyá kọ̀ṣọ́nà lájọ jẹ́ àti oníṣẹ̀ṣe àti kírísítẹ́n àti mùsùlùmí gbogbo wa iná kòkò dúdú lẹ́kọ̀ọ́ fún ti jáde. a gbọ́dọ̀ bára wa ṣe ìpáwọn bàbá wa bàbá ńlá wa ti ń bára wọn ṣe àtijọ́ yẹ ti bẹ̀rẹ̀ kàn wá kó má jẹ́ pé ọ̀làjú mọ́ kó ẹ sínú rẹ̀ yìí ní ìyẹ́jú pé a máa bẹ̀rẹ̀ sí ìdààmú ara wa nǹkan tó ń làjọjẹ tìgbọ́tàbúrò làjọjẹ. aago 3 kọjá ìṣẹ́jú mélòó kan lọ́wọ́ ọ̀sán ní Oníyògùn Alẹ́sìsì pẹ̀lú ìgbìmọ̀ àgbà Haut Conseil des Sages níbi tí bàbá wa Joseph Bámigbádé bàbá wa Hassan Ajíbọ́lá Abdulrozak Ewenje fi kárí àwọn èèyàn náà bẹ́ẹ̀ tó darapọ̀ pẹ̀lú alága ìjọba àbílẹ̀ tìlú Ìsàkété pẹ̀lú ìkàlẹ̀ bàbá wa Rẹ̀líwà Àkàndá Olúwarìn lóye níbi pípàdé àwọn ìgbìmọ̀ eléégún àti àwọn oníṣẹ̀ṣe mélòó kan nílùú Ìsàkété. níbi ìjókòó pàtàkì yìí náà ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé níbi ọ̀rọ̀ dé dúró yìí tí ọ̀tún ti sọ̀rọ̀ tí ò sì ti sọ̀rọ̀ àwọn ti ṣe ọ̀rọ̀ yẹn ní àfìsẹ́yìn tẹ́ẹ̀gùn aláré ń fi ṣọ. alágbà tìlú Ìsàkété Ọ̀jẹ̀lázà ò ṣaláì mọ́kànmọ́ sórí ọ̀rọ̀ náà. ó ní kété tí ìgbìmọ̀ Haut Conseil des Sages tí bàbá wa Bámigbádé Joseph Abdulrozak Ewenje bàbá wa Ajíbọ́lá ń darí ti pé àwọn lórí ọ̀rọ̀ náà ní àwọn ti ṣe ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ àná o. kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni kò sí nǹkan kan tí ó fa èdè àìyedè láàrin wa nílùú Ìsàkété. tẹ́lẹ̀ yìí bá wa ìmí náà tó padà ń bọ̀ eégún òtòlò tá a fi to eléyìí náà òun ni ó máa jẹ́ kí aṣọ ìbáṣepọ̀ wa kó máa wà nírinná ní gbogbo ìgbà tí ó sì ní fàyà. eléyìí náà ló mú kí wọ́n parí ìpàdé yìí pẹ̀lú ọ̀rọ̀ tí alága ìjọba àbílẹ̀ tìlú Ìsàkété sọ. àpàdé aláfàwọn gbogbo ìjọ mùsùlùmí Ìsàkété ilé toko mo dúpẹ́ fún imam fúnpọ̀ sọ̀rọ̀ sí ẹ̀mí mo dúpẹ́ fún gbogbo àwọn àgbàlagbà àwọn Haut Conseil des Sages
èkó sọ̀sán èkó sòrò ìyẹn fún bá ní tẹ ọ̀rọ̀ náà àtẹ̀rọ̀ títí ìfúnlẹ̀ débẹ̀dẹ̀ ìyàtọ̀ gbọ́ awuyewuye kan wọ́n ti sọ fún ni kò sẹ́wu kò síjà ọmọ ìyá la jẹ́ gbogbo olùkọ́kù ó fọkànbalẹ̀ ẹgbọ́n mi sí omi òtó ìyẹn ti tán irú ọ̀tọ́ lè wáyé ìsàkété mọ́ àwọn náà jẹ́jẹ́ pé àwọn pọ́n ọmọ ìyá wa sọ́kèsì gbogbo ọmọ tiẹ̀ wá sí ọ̀nà ìlú wá sí ìmọ̀mọ̀ tiẹ̀ yìí kọ́tọ́ ní máa taba òní ẹ̀kan òun ní àìsọ̀rọ̀ gan pé rẹ́rẹ́ bá sì wá ọ̀tọ́ lè máa jẹ́ pé rí kíní kan àwọn ikọ̀ yìí mọ́ gbé gbẹ́sẹ̀ sí kíní ọ̀rọ̀ ọ̀sọ̀ òtún lè látọ̀ sọ̀ wọ́n yìí yẹn sì pé orí dìrọ̀ ẹ̀ níka àwọn légúngún wọn wá àtọ̀sọ̀rọ̀ kò légúngún wọn pápá àrọ̀ wọn ọ̀rọ̀ tán kò tó sẹ́ wíwé kan olùkọ́mọ́tò tiktok kan máa tọ́ sọ̀rọ̀ léyìí kan ẹ̀ kọ́ nẹ̀. lẹ́yìn ọ̀rọ̀ yìí náà ni àwọn àgbààgbà àti àwọn oníṣẹ̀ṣe tó wà láyè yìí jáde síta gbangba láti kíra wọn bá aṣojú kọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí ìjókòó pàtàkì náà. ọ̀rọ̀ tí bàbá wa Ajíbọ́lá Sàní sọ níkẹyìn ìjókòó pàtàkì náà lélẹ́yìí. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì kí àwọn ònìyàn a kí pàtàkì gbogbo àwọn aláàfáà dé yá ti ṣèpàdé wọn látàárọ̀ a kí gbogbo àwọn oníṣẹ̀ṣe eléégún olówó yọ wá ní ìrọ̀wọ́ yìí ní ṣókí rẹ̀ ni pé ìdùnnú la bá jáde kí lè dùnnú wa ni pé ọ̀rọ̀ wáyé ẹni má bínú ẹni má pẹjọ́ sáré lọ ilé ẹjọ́ a sì dìde kàtàkàtà arimú ọ̀tún arimú ó sì dépò pé ọ̀rọ̀ wọn ní lọ ilé ẹjọ́ àrínrawọ́ làgbé máa sọ àti paná ọ̀rọ̀ tọ̀hún. bàbá wa Ajíbọ́lá Sàní ṣaláyìí má pe ọ̀gọ̀rọ̀ àwọn oníròyìn ṣàkíyèsí o wípé mímọ́ mú ààbọ̀ ọ̀rọ̀ wá sórí ẹ̀rọ ayélujára nípa gígé elérigé nísàlẹ̀ eléyìí lè máa dárúgúdù sílẹ̀ láàrin ìlú. wọ́n pe àkíyèsí àwa oníròyìn síbi ọ̀rọ̀ yìí wípé ní ọjọ́ iwájú ó ṣeé ṣe ká bẹ̀rẹ̀ sí í ṣe àkíyèsí àwọn eléyìí ká má bàa dànù. pàtàkì màá sọ fún àwọn journalist nítorí tí wọ́n náà wọnú ọ̀rọ̀ ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bá má sọ̀rọ̀ fúnyàn kan kó mọ̀ jí ẹ̀ṣẹ̀ á mọ̀ pé báwa bá múnú ọ̀rọ̀ yìí àwọn gbọ́ yìí á gé ìdí rẹ̀ kù á génu rẹ̀ kò á ṣòkankan ìjà ó àárín lágbájá pẹ̀lú lágbájá kan lẹ́wà jù sérí rèzó òfin yẹn wọ́n pè ní code numeric ìyẹn ń protégé fún ẹ̀rẹ́ kò protégé yìí náà ẹ̀ ń sọ̀rọ̀ inú òfin ọ̀hún ẹ̀tọ́ gbé ẹ̀tọ́ kà gbogbo ní ó hùwà bẹ́ẹ̀ ìgbà ó ní ìyó ṣẹ̀ṣẹ̀ ó ní ọdún 7 àti mílíọ̀nù 10 bí tẹ̀rẹ̀ ìwé journalist tẹ̀ pé 7 gbójú mẹ́ta lẹ́ẹ̀ fọwọ́ kó náà. Olúwaṣọlá Akínwálé ọmọ gbédè bí òfin padà jábọ̀ ọ̀rọ̀ yẹn léyìí fún ojúlé iṣẹ́ wa.